ẹ̀yin tèmi ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun Lemboye tó ṣẹ̀ṣẹ̀ jáde látòrí ọwọ́ Wùmí Toríọlá? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ subscribe, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, ká send link yẹn sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní kánbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù, ẹni bí ni làájọ èpo ẹ̀pà wọn ló jọ pósí èlérí. Ṣèbí wọ́n ní àìlèjà ní oko bàbá mi ò débí, bódò bá ń pàràbà tó ń pàrókò wọn ni bíi tìgì lakọ. Ǹjẹ́ òṣèré orí ìtàgé wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun Lemboye yìí? Ṣé Wùmí Toríọlá ni, àbí Dàmọ́lá Ọlátúnjí, àbí Ọmọ́wùmí Ajíbóyè, àbí Àbẹ̀ní Agbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ tẹ̀ sí comment section. Wọ́n ní kò sí bó ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùngbẹ́, kò sí bá a ṣe fẹ́ ṣe iṣu ewùrà tí kò ní lẹ́mọ. Ìtàn yìí dá lórí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lemboye àti bàbá rẹ̀ Òṣìbàtà. Ṣèbí wọ́n ní Òṣìbàtà ní lékè odò bí ọwọ́ gẹ́ngẹ́ ṣe ń tíwájú ijó. Lemboye jẹ́ alágbára ọmọ, bàbá rẹ̀ sì jẹ́ alágbára èèyàn pẹ̀lú. Ní inú ìlú yẹn, gbogbo àwọn ará ìlú pátápátá ni wọ́n bẹ̀rù rẹ̀. Òṣìbàtà tó jẹ́ bàbá Lemboye ó gbé agbára ńlá fún ọmọ rẹ̀, ó wẹ̀ lágbo, ó sin nígbẹ́rẹ́, kódà ó tún mú ẹgbẹ́ awo. Nígbà tí Lemboye gba agbára yìí tán, kò sí àrà tí kò dá. Ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ sí tàbí tó bá bú tàbí tó bá ṣe ní nǹkan kan, gbogbo wọn ló ń fi oògùn yìí bájà. Kódà àtọmọdé àtàgbà àtonílé àtàlejò, gbogbo wọn náà fara káásá ìbínú Lemboye débi pé kódà bàbá Àṣàkẹ́ gan forí kó. Bàbá Àṣàkẹ́ sọ̀rọ̀ wọ́n kó sọ́wọ́. Bàbá Àṣàkẹ́ wá dẹni tó ranjú tó ràn mú káàkiri gbogbo ìlú. Ọ̀nà kan ṣoṣo tí bàbá Àṣàkẹ́ lè fi gbádùn ni kí Lemboye tọ̀ sí i lórí. Kò pẹ́ kò jìnnà ní ọ̀tún olóyè baálẹ̀ ló lọ bá baálẹ̀ pé ṣé báwọn ṣe máa wo Òṣìbàtà àti Lemboye ọmọ rẹ̀ níran tí wọ́n dàlúrú mọ́ lórílẹ̀. Baálẹ̀ náà sì jà fitafita, ó lóun lọ́kọ lù ú pé òun ó sì wá nǹkan ṣe sí i. Kódà níbi tí Lemboye ti rí arákùnrin kan tí ó ń bá ìyàwó oníyàwó sùn, ó ṣe ṣèkọ́tọ̀ mẹ́wàá fún wọn. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ comment, ká send link yẹn sí yín direct. Ǹjẹ́ ìwà tí Lemboye wù nínú sinimá tuntun Lemboye yìí, ǹjẹ́ ìwà tó dára ni àbí kò dára rárá? Sinimá yìí ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ wo àwọn àgùnbánirọ̀ tí wọ́n lọ sìnrú ìlú ní ìlú àwọn Lemboye. Lemboye rí kan nínú wọn, ó sì ní òun fẹ́ fi ṣe ọkọ. Ìyẹn dẹ̀ sọ fún Lemboye wípé òun ní ìyàwó àfẹ́sọ́nà, ṣùgbọ́n Lemboye yarí, ó ní lá àfi tí òun bá fẹ́ àgùnbánirọ̀ yìí. Kí ló padà wá ṣẹlẹ̀ sí àgùnbánirọ̀? Kí ló ṣẹlẹ̀ sí Lemboye? Ẹ wo Lemboye níbi tí ó ti rí àwọn méjì tí wọ́n ń bára wọn sùn, tí wọ́n ń yàlè, ó sì lẹ̀ wọ́n papọ̀. Ẹ wo bí wọ́n ṣe lẹ̀ pọ̀, ta ló fẹ́ tú wọn sílẹ̀ báyìí? Wọ́n ṣe ẹ̀sín ìta gbangba. Lemboye àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń jẹ ayé fàmílétè tútọ́ nínú ìlú. Ẹ̀gbọ́n rẹ̀ kìlọ̀ fún títí ṣùgbọ́n kò gbọ́, nígbà tó jẹ́ pé bàbá rẹ̀ gan fúnra rẹ̀ ó wà lẹ́yìn rẹ̀ bíi Constant K. Kódà baálẹ̀ ọkọ̀ ìlú pé bàbá Lemboye, ìyẹn Òṣìbàtà, ó ní kó wá pé kó ti ọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà náà bẹ̀rẹ̀ sí ní lérí síra wọn, àti baálẹ̀ àti Òṣìbàtà tó jẹ́ bàbá Lemboye, wọ́n fìjà pẹ́ta. Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀? Òṣìbàtà ọkùnrin ogun, kódà bẹ́ẹ̀ kò ní gbọ́, bẹ́ẹ̀ bá sọ kò ní gbà. Aláboyún tó ṣèṣì da omi sí Òṣìbàtà lára lọ́jọ́ kìíní àná, ńṣe ni Òṣìbàtà di oyún mọ́ nínú. Kódà kò jẹ́ kó bí ọmọ ọ̀hún tí arábìnrin náà fi jẹ́ Ọlọ́run nípè.
bí bàbá ṣe ń pitú burúkú ni ọmọ náà ń pitú bíbàjẹ́. Kódà ó tún fi tipátipá fẹ́ àgùnbánirọ̀ tó sì rán ìyàwó àgùnbánirọ̀ ìyẹn àfẹ́sọ́nà rẹ̀ ó rán sí ọ̀run alákejì. Ọ̀rọ̀ yìí le tó bẹ́ẹ̀ débi wípé àgùnbánirọ̀ kò mọ ìgbà tó kó ẹrù rẹ̀ lọ sí ilé Lemboye tó bẹ̀rẹ̀ sí ní ṣaya nílé Lemboye. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhun. Ṣebí wọ́n ní tí òjò bá ń pàràbà tó ń pàrókò bíi tigi ńlá kọ́. Wọ́n ní ọjọ́ tí alágẹmọ bá fojú kan àdígbọ́nránkú ìjọ náà ní dẹ́kun àti lè gbọ́nkúgbọ́nkú. Lemboye àti bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tí Òsínbàtà pọnmi sí baálẹ̀ níkùn nítorí pé baálẹ̀ sọ fún un pé kó jáwọ́ lápọ̀n tí ó yọ kó gbómìlá kaná. Kódà àwọn àwòrò-ṣàṣà wọ́n lọ sí ilé Òsínbàtà. Nígbà tí agbára wọn kò ká Òsínbàtà fúnra rẹ̀, ó fi ẹ̀mí ọmọ rẹ̀ àkọ́bí ó fi dí i. Ǹjẹ́ kí ló padà wá ṣẹlẹ̀ sí Òsínbàtà? Ẹ láìkì, kí ẹ kọ́mẹ́ǹtì, kí ẹ dẹ̀ ṣíà, ká sẹ́ndì líǹkì part 2 sí yín direct. Copper ìyẹn Ládélé tí Lemboye fi tipátipá fẹ́ tó fi tipátipá mú ṣọkọ. Ìyá rẹ̀ tó jẹ́ girama láti ìlú òdìkejì nígbà tí ìyẹn gbọ́, ìyá rẹ̀ dá bí ọgbọ́n. Ó ní kàkà kékù mọ́ jẹ́ ṣèṣe a ó fi ṣàwàdànù ni. Ó kọrí sí ilé Òsínbàtà, ó ní kó fi ọmọ òun lọ́rùn sílẹ̀, ṣùgbọ́n ìyẹn yarí, ó ní òun ò gbọ́. Àṣé ìyá rẹ̀ fúnra rẹ̀ gan ìyá àgbà ni. Ìyá rẹ̀ wá wò pé kàkà kékù má jẹ́ ṣèṣe a fi ṣàwàdànù ni. Àṣé bí òjò bá ń pàràbà tó ń pàrókò bí igi ńlá kọ́. Àṣé orí ìyá Copper ni Lemboye àti bàbá rẹ̀ Òsínbàtà ni wọ́n fi dẹ́kun ìwà ìbàjẹ́ àti ìwà burúkú. Wọ́n ní ọmọ ọ̀ká ní ṣekú pọ̀ká, ọmọ èrè a sì ṣekú pèrè. Lemboye ló padà ṣekú pa bàbá rẹ̀. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan ni tolóhun. Inú rúnrún ló padà pẹ̀tù Òsínbàtà. Ṣùgbọ́n kàkà kí ó sàn lára ọmọ ìyá jẹ́, ìṣe ló fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin. Ìyá àgbà padà fi ojú rẹ̀ dí ọmọ rẹ̀ tó gbà sílẹ̀. Kí ló padà kẹ́yìn Lemboye? Tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ láìkì, kí ẹ kọ́mẹ́ǹtì, kí ẹ dẹ̀ subscribe, ká send link yẹn sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní bó jẹ́ rere ni o bá mọ̀ ọ́n ṣe kó o máa ṣe é, bó jẹ́ ìkà ló bá mọ̀ ọ́n ṣe kó o máa ṣe é. Àtòrè àtìkà ìkankan òkùnkùn ní gbé. Lemboye àti Òsínbàtà bàbá rẹ̀ wọ́n fara kááṣá òfin. Iná padà dilẹ̀ lẹ́yìn àsunsunjẹ. Òsínbàtà kú fínfín, ó kú fẹnáfọ̀sùn. Lemboye sì padà di ẹni tó ń bugi jẹ. Ǹjẹ́ kí ló padà wá ṣẹlẹ̀ sí Òsínbàtà àti Lemboye lẹ́yìn ìgbà tí iná dilẹ̀ lẹ́yìn àsunsunjẹ wọn? Ẹ pàdé wa ní apá kejì sinimá yìí. Ẹ láìkì, kí ẹ subscribe, kí ẹ sì kọ́mẹ́ǹtì, kí a sẹ́ndì líǹkì yẹn sí yín direct. Ó tún di ìgbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.